nìyẹn. Àwa ni o. Ẹ̀yin wo? Àwa fìjìláńtẹ́. Tí ò sí. Abẹ́rẹ́ ṣàmà. Ní ìdáyì. Wá gbowó yín ni. Abẹ́rẹ́ ṣàmà abẹ́rẹ́ kan ṣàmà ni. Ìbálẹ̀ ìjà kò lè bá mọ́ o. Ṣé máa tún sun o? Tó bá dọ̀la kẹ́ wá rí ọ. Abẹ́rẹ́ kan àwọn ni o. Mi ò mọ̀ nínú ilé ìlú ń da yìí. Lọ́mọ sàánú èèyàn ń da yìí. Ìlànà ẹ̀sìn tó dọ̀la. It's okay. Bend down. Samari, get down. It's okay. Please, sir. Àwọn aláta ọba ifá wà láwọn ọba. Ṣé a máa yín la ní ìjì? Ṣé a máa? Shut up. Mi ìfẹ́ kú. Ṣé a máa yín? Yóò sá. Down. Ṣé a máa? Get down. Now, fẹ́ kẹ́ list sí mi dáadáa. Ìwà táwa ìgbàlẹ̀ ni. Àwa torí owó, àdẹ̀wà torí gold. Ọ̀túnrí ọmọ tuntun ẹlẹ́jẹ̀ tuntun rẹ̀ ṣẹ̀ bí. Ní ìjẹta, tẹ̀dú ọ lálẹ́ àná. Kò la ṣe wá ìgbà yẹn. Ọmọ mi. Sò ń sìn fẹ́ kẹ́ wọlé lọ kíá kẹ́ lọ gbọ́ ọmọ yẹn wá fún wa. Kíá sìn. ẹjọ́ sà ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ọmọ tuntun tẹ̀ ń sọ́n pa ẹ̀ òótọ́ la bímọ tuntun bí àmọ́ ọmọ yẹn ò sí ń bí báyìí títorí pé premature la bí ó sì wà nínú incubator ẹjọ́ torí Ọlọ́run. Àánú ẹ ṣe mí nítorí ọmọ ẹlẹ́jẹ̀ tútù ọmọ yẹn kéré tẹ̀sí lè produce mi láìpẹ́ kò fẹ́ wé sí láì fún gbogbo yín by the time Tinubu bá bí mi sìn máa pa gbogbo yín nulẹ̀ máa bẹ̀rẹ̀ látòrí tó kéré máa finish gbogbo yín pátápátá round. So ṣé bẹ́ẹ̀ kí n máa parí lọ ni. Ẹjọ́ ẹ má pa mí, ọmọ yẹn wà nílé lókè ẹjọ́. Fine bí a tẹ̀lé lọ́kọ̀ ọgbọ́n ya fún mi kíá. Ẹ gbọ́ ẹ lọ títà gbogbo tẹlifíṣàn àlejò lé. Kò sí sá. Anyway, ẹ kú ọmọ Ọlọ́run bá yín wò sọ̀rọ̀ àjẹkẹ́ tún máa rí mi so in 30 minutes time tá a fẹ́ kó ibà yìí ẹ tó bá ṣírí sókè ní gbogbo yìí a máa finish gbogbo yìí lánàá gbọ́.
àmọ́ yasifuna wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. Arọ́wàsí. Naam. Ẹ dúpẹ́ fọ́lọ́run. Ìmáàmù ní kí a dúpẹ́ fún Ọlọ́run ọba. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run ọba wa. Ó ní kí ẹ jẹ́ àdí ọpẹ́ wa ládé pẹ̀lú alihamdulilayi rabbil alamin. Alihamdulilayi rabbil alamin. Ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run. Ìmáàmù ní ó yẹ ká dúpẹ́ fún Ọlọ́run ọba. Torí ẹni tọ́lọ́run bá ṣe irú oore tọ́lọ́run ṣe fún ìdílé yìí. Ìmáàmù ní ẹni tí Ọlọ́run bá ṣe irú oore ńlá tí ó ṣe fún wọn nínú ìdílé yìí. Òun lóore ọmọ tuntun tọ́lọ́run ṣe fún ìdílé yìí. Ìmáàmù wá ní òun ní oore tuntun tí Ọlọ́run ṣe fún wa nínú ìdílé yìí. Oore ọmọ tuntun tọ́lọ́run ṣe fún ìdílé yìí. Wọ́n ní oore ọmọ tuntun tí Ọlọ́run ṣe fún wa nínú ìdílé yìí. Ọmọ wa tá a bí tó lójú tó lápá tó lẹ́sẹ̀. ọmọ tí Ìmáàmù ní tó fún wa lọ́mọ tó lójú tó lápá tó lẹ́sẹ̀ tó ní gbogbo nǹkan tí ọmọ ẹ̀dá ní. Tí wàá dé tá a nílé dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní kí nìdí tá a fi nílé dúpẹ́ fún Ọlọ́run ọba. jáde ẹṣẹ àdúgbò máa ẹra máa wọ Ọlọ́run ajá àmì ẹṣẹ pọ̀ mà orí báyìí náà kárí gbogbo wa àmì ẹṣẹ gan ẹ jókòó. irú ìyá ọlọ́mọ ló ràn wá sí i. wọ́n ní pé kẹ́ bá àwọn mójútó àwọn aláṣẹ yẹn torí kó má bàa da gbogbo àpò ráìsì yẹn tán sínú omi lẹ́ẹ̀kan náà. ẹ ṣeun. yes ma ẹ ra ma. ẹ gbé wọn. bọ̀bọ̀. ẹ ṣe mò ń bọ̀. yes ma ẹ ṣe gan. yes ma ẹ ra ma. Èmi tó wá kàn báyìí ni wípé. Ìdánù tó wá pọ̀ báyìí ni wípé. Àwa gbé orúkọ ọmọ wa jáde. Wọ́n ní ká gbé orúkọ ọmọ wa jáde. Àbí? ọ̀rẹ́ mi jọ lọ bá mi báyà lé mi inú ilé ní kàn gbé ọmọ fún ẹ wá. Bàbá ti wá gbórúkọ ọmọ jáde tán. Ìmáàmù ní tàbá ti wá gbé orúkọ ọmọ náà jáde tán. Àwọn akéwu túbà. A ní akéwu túbà. Gbogbo wa náà láti mọ̀ pé towótowó ni mo túbà. Towótowó ni. Adébówó pè lọ́mọ wá ń jẹun. Adébówó pè lọ́mọ wá ń jẹun. Ọmọ lálùbáríkà tí a wá kó. ìyá wa ìyá wa ẹ ṣeun ẹ̀yin náà ni mò ń wà wọ́n ní kẹ́ gbé ọmọ wa sálẹ̀ wọ́n fẹ́ fún lórúkọ. ọmọ wo nìyí. ọmọ kan náà tá à ń ṣèkómọ ẹ̀ ní. àwọn ará yìí ti wá sí bíbá yìí wọ́n ní ìyá ọlọ́mọ ní kí n bá wọn wo ráìsì tí wọ́n sè mo dẹ̀ gbé fún wọn náà ń gbé lọ sí ibi tó ti máa sọ lórúkọ. ẹ má wà fàwàdà ṣe yẹ̀yẹ́ ẹ kúrò. Adébówó pè lọ́mọ wá ń jẹun. Arọ́wàsí. Ìpele tá a dé yìí. Ìmáàmù ní ìpele tí a dé yìí. Nígbà tó ń gbọ́ ọmọ bọ̀. Wọ́n nígbà tó. Ẹgbẹ́ ọmọ bọ̀ bí. ìyá wa làwọn kan ti wá gbọmọ. ẹgbẹ́ àwọn olóyè ọmọ méjì ni wọ́n wá bá mi. àwọn ní ẹni kí n ọgbọ́n wa kọ́ sọmọ lórúkọ. ibo kí ni wọ́n wá. Ẹ̀bọ̀ ti gbọ́dọ̀ yìí. Ọmọ wọn ni wọ́n wá dé. Àwùsù bí láì. Ẹ wo ẹni sùn. Ẹ jẹ́ kí n lọ síbẹ̀. Ẹni sùn. Ọmọ mi ní Adani ló fẹ́ gbógun. Bàbá ńlá làjókòó tiẹ̀. Mo ní kí n sìn ní. Nílẹ̀ Yorùbá bí àjálù burúkú báyìí bá pè wọn kì í sí yàn ọ́. Olórí ẹbí ẹ fọ́ ni. Ẹ̀túndé. Ṣé kíní yẹn ṣì yẹn 60 ni? Babalọ́lá ìwé iye yẹn kà ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ yàtọ̀ láàrin culture àti education. Culture rẹ léyìí nílẹ̀ Yorùbá ìbájọ́ ọmọdé rẹ̀ kú ìbájọ́ àgbàlagbà ẹni ọ̀rọ̀ náà bá kọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí wọn gbọ́dọ̀ sí yàn ọ́ rárá. Ẹ ṣe mo dúpẹ́ ànífẹ́rẹ́ ẹ̀sán. Bàbá yẹn wá ìkìlọ̀ kan rẹ mo fẹ́ ṣe mo dẹ̀ fẹ́ kó o ronú sí dáadáa. Kí ni yẹn sá? Babalọ́lá mo fẹ́ kó o fura. rísìn rè ìmọ̀ fi ń kìlọ̀ ẹ tipẹ́tipẹ́ pé kò fẹ́ kó o ṣòṣèlú kò fẹ́ kó o ṣe politics mo fẹ́ kó o ronú sí dáadáa torí òye ńlá àgbà máa ń wò
ṣe rí ọ̀rọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ mi tẹ mẹ́nu kàn yín èmi ò ronú débẹ̀ tẹ́lẹ̀ àmọ́ bẹ́ ṣe mẹ́nu kàn yìí bígbà tó jẹ́ pé ẹ̀kọ́ sinmi ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni ǹjẹ́ mọ̀ pé mo rántí ìkan nínú àwọn olóṣèlú ẹgbẹ́ mi tájọ ní very very hot argument. ẹ jọ̀ọ́ ṣé mọ́tò yìí fẹ́ wọnú ilé bẹ̀yẹn ni àbó fẹ́ wá sẹ́yìn àbó takú ni. wo bí báyìí kò wọlé kankan kò dẹ̀ jáde ìwọ ni mo wá pàdé ìwọ bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò ẹ. kí ló dé. ìwọ sẹ́mi ìwọ ṣọ̀bọ̀lọ́ ló máa palẹ̀ yẹ bọ́ọ̀lẹ̀ ìwọ ò máa wọ́n ta ní rí. ó mọ̀ mi máa jẹ́wọ́ ara mi fún ẹ èmi ni olóyè ojúgbélé ọmọ bólóde òkú òde òkú gbẹ́gi èmi ni mo ń gbé ipò alága nínú ẹgbẹ́ òṣèlú tiwa tí wọ́n wá lọ mú ìwọ wá tí wọ́n ní kí wọ́n wá gbé ipò tẹ́mi ń fẹ́ gbé. okay all right mo sorry o ẹ kásán number one inú mi dùn pé mi ò rò pé rójú rí but I'm very happy wípé ẹ tiẹ̀ ti ṣàlàyé ara yín so mo ti mọ̀ yín náà nìyẹn ṣe rí ọ̀rọ̀ tó wà nínú àǹjàlága òjàlága èyí tí ó jẹ́ fọ́ọ̀tì èmi ò pọ̀ ìtàn tí mo bá ń lẹ̀ ni pé ẹni tó fẹ́ jẹ alága council kò capable láti jẹ́ wọ́n ní ó ní fake result wọ́n ní pàápàá education ẹ̀ ò múnádóko so àwọn òde lè firú èèyàn bẹ́ẹ̀ yẹn jẹ alága council so mo sorry kí ni fọ́ọ̀tì tèmi inú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí. ṣé nígbà tí wọ́n sọ fún ìwọ o ò ṣe wádìí wò. mi ò rò pé ẹ jẹ́ business tèmi láti máa wá ẹni tí ó yẹ kó jẹ alága kiri ìlú ló pè mí láti wá serve and ẹ̀tọ́ mi ni pé kí n lọ síbẹ̀ kí n dẹ̀ serve nígbà tó mọ̀ yìí pé I'm very very capable to do it wọ́n dẹ̀ mọ̀ pé mi ní disappoint àwọn that's all. Wobi ọmọ tí mo fẹ́ sọ fún ẹ ọmọ tí mo fẹ́ sọ fún ẹ wá lọ bá àwọn pátì tí wọ́n fà ẹ́ lẹ̀ sọ fún wọn wípé ìwọ ò ṣe bọ alága yẹn mọ́ o torí kò bá má yìn ẹ́ lọ́rùn sọ wípé ojúgbélé ọmọ bólóde òkú òde ògbẹ́gi ló fẹ́ wà nípò ó dẹ̀ faramọ́ pé kó wà nípò ló bá tọ́. kí n padà lọ sọ fún wọn pé mi ò jẹ mọ́ kémi lọ sọ fún kíni. wàá gbọ́ mo fún ẹ ní ọjọ́ mẹ́ta ọjọ́ mélòó ni mo pè ọjọ́ mẹ́ta kó o fi ipò yìí lẹ̀ tó o bá kọ̀ tó o fi lẹ̀ tó o bá fi lè jẹ ipò alága yìí ọmọ ló ń sìnkú ròkónú oko bó ṣe ń gbé òkú àgùntàn wọlé wọn máa gbé tàgbò jáde lábàtà lálákọ̀ọ́rìn. ẹ jọ̀ọ́ má bínú ṣẹ́rí kò ní í wù mí torí pé bí mo ṣe ń wò yín àgbàlagbà lẹ jẹ́ ẹ lè má fi taratara ga púpọ̀ tó mi but mo láti respect yín ṣe ń gbọ́ ìkíní náà kò ní wù mí ká máa sọ̀rọ̀ ká dẹ̀ ti máa sáré ṣépè tàbí ká máa pọ̀fọ̀ kí la ṣe fà lórí ọ̀rọ̀ olóṣèlú dé kí la ṣe gbé dé kí la gbé kí la jù tẹ́ bá bẹ̀rẹ̀ sí í mú lọ síbi ológun I'm sorry ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ọ̀rọ̀ olóṣèlú ti dà bẹ́ẹ̀ a ní ká mú ń jẹ̀lẹ̀ńkẹ́ tẹ́lẹ̀ ni kò bá jẹ̀lẹ̀ńkẹ́ lọ a ti padà sí ẹgbẹ́ alákùkọ àti ẹgbẹ́ NCNC ayé ìwé ẹ̀ tiẹ̀ bó o bá kó o pa tó o bá ti lè bá báyìí bùlẹ́sẹ̀ ni. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ni aṣọ ọmọlúwàbí ni mo gbé wọ̀ tẹ́lẹ̀ máa gbé aṣọ ẹranko wọ̀ fún yín sìn tí ẹ bá tún gbìyànjú àti nawọ́ sí mi lójú àbẹ tún pọ̀fọ̀ tí mo bá gbá yín lẹ́sẹ̀ lórí ẹ wọlẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ara yín á balẹ̀ please please remove. kò láìkẹ́ máa gbé mọ́tò mi kúrò. move your car please. sọ́ọ́rì tí n bá ti gbé kúrò ìwọ wọlé alága tó o bá fi wọlé báyìí. excuse me bí mo ṣe yáǹgì ọwọ́ yẹn ẹ lọ gbé mọ́tò yìí kó wájú ń fẹ́ kọjá ẹ má tún gbá mọ́tò yìí mọ́. ó tán bí ṣe sọ yẹn lọ́wọ́ mọ́tò yẹn. èmi àwọ̀ that's all right. èmi àwọ̀ that's all right. èmi àwọ̀ kí wọ́n jẹ́ alága kó wá wo rògbòdìyàn tó máa bẹ̀rẹ̀ nù. ẹ lọ wọnú mọ́tò. èmi mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀. please move. àmọ́ ọgbọ́n tó ṣẹlẹ̀ sí mi yìí èmi gan fúnra mi fúra pé ó ṣe ṣe kó jẹ́ látọ̀dọ̀ wọn yìí àmọ́ tó bá yẹ tó le tó bẹ́ẹ̀ ni ẹni ilé ọlọ́run akọ mi mọ̀ ṣe láàrin wọn gbọ́ ọlọ́run akọ ẹ mọ̀ ṣe àmọ́ mo fẹ́ kó o ṣọ́ra gidigidi láàrin olóṣèlú ẹgbẹ́ rẹ̀ kó o di ọ̀rọ̀ àmáṣe o gbọ́ o ti bẹ̀rẹ̀.
Congratulations ẹ kú oríire náà ọlọ́run àbáyé àmín ọlọ́run àdásí. àmín o. ṣé ẹ̀bí mi pé mo ránṣẹ́ pé èmi ló yẹ kí n wá bá yín ní secretariat. òpè ní ló ń ṣọlá. lórí ọ̀rọ̀ ọmọ tíyàwó ń ṣẹ̀ṣẹ̀ bí ìmọ̀ àná mo fẹ́ pe àkíyèsí yín sí àwọn nǹkan kan mi ò wá mọ̀ bí ẹ ṣe máa fẹ́ òun pẹ́ but security wise o ní advice tí mo fẹ́ fún yín. ṣe rí mo róye pé oríṣiríṣi nǹkan ló ti tẹ̀lé sẹ́yìn nípa ọ̀rọ̀ bíbímọ yìí náà n bá gbà yín nímọ̀ràn lórí ọmọ tíyàwó ń ṣẹ̀ṣẹ̀ bí. mo ń gbọ́. tó bóyá kí ẹ máa pariwo láti sọ pé ẹ fẹ́ sọ orúkọ ọmọ náà. ṣé pé nǹkan tí ẹ ń sọ ni pé kí n má ṣe ìkómọ ọmọ náà. no ẹ má ṣì mí gbọ́ o kì í ṣe pé mo ní ká ẹ má sọ ọmọ yín lórúkọ ni mo mí bẹ́ẹ̀ tí ìmọ̀ràn tí mò ń gbà yín ni pé à ń pe ẹbí jọ à ń pe ará jọ à ń pe àfà à ń pe pásítọ̀ káyọ̀sì wọn máa jókòó àfọ̀pẹ́ fọlọ́run torí gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmọ́ ìtinú ń nu wọn ń ṣe ni ẹ̀bá kan ṣe ní bòńkẹ́lẹ́ ká fi eléyìí wo òye ká dẹ̀ tó fi gbé ìgbésẹ̀ míì nípa àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ aburú yìí bóyá ìyá lè save situation yẹn for now. ok ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ti understand the point yín sìn fún àǹfààní ara tèmi náà ni ẹ ṣe púpọ̀ wẹ́ ọlọ́run á máa dáàbò ẹ̀bò wa bẹ̀rẹ̀ ṣe wá sọ ìgbà gbégbèsè lórí nǹkan tẹ́ sọ yìí mo dúpẹ́ mi ní fi wé eléyìí sàn fún ẹ ṣe ẹ̀ṣin lọ́rùn mo fẹ́ kẹ́ dé ọlọ́run ọlọ́run á sọ àwọn òṣèré rẹ̀. ó ga ọ orí mi ẹlẹ́dàá mi bó ni mo ti yan tèmi ṣé pé àtúnṣe ìkómọ yìí. Tọ́lá ni pẹ̀lú ẹ̀bẹ̀ tí mò ń bẹ ìṣe ò fẹ́ gbọ́ ni look let me tell you one thing wọn náà kì í ṣọmọdé kí wọ́n tó sọ wípé ọmọ tẹ fẹ́ kó yìí ẹ má pariwo lé lórí o ẹ fi sílẹ̀ o ó máa ní reason ni kí wọ́n tó sọ bẹ́ẹ̀. reason wo ni kéèyàn má lè ṣọpẹ́ fọ́lọ́run kéèyàn má lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó bímọ láyọ̀ ó dé sọ láyọ̀. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n sọ òdodo kan fún ẹ wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí ọmọ ti bí tá ò rí ibo la mọ̀ tí náà ti jó wa wá ta la mọ̀ tó fi náà burúkú yìí jó wa wọ́n wá sọ fún wa pé òkè ká jọ ká má pariwo lé eléyìí lórí kí ló dé tá ò tẹ̀lé ìkìlọ̀ ọ̀dà ohun tí màá sọ fún ẹ bẹ́ẹ̀ ni pé ṣe kò lè ju ọdún kan lọ tọmọ yìí bá pé ọdún kan tó bá pé ọdún kan a lè wá ṣe birthday fún un mo lè ná dọ́ọ̀bù owó tó yẹ kí n ná nísìnyí pẹ̀lú gbogbo àwọn ìkìlọ̀ yìí á ti kọjá sẹ́yìn gbà yẹn please torí Ọlọ́run Tọ́lá ni jẹ́ ká gbọ́ kìlọ̀ torí Ọlọ́run má bínú jọ. ṣé òótọ́ lọ́rọ̀ tó máa ń sọ wípé ilé ọlá níyọnu ṣé bí ká ní mo mọ̀ máa ti rọra fẹ́ mú struggle bí ẹgbẹ́ mi. mo ti gbọ́ kò burú o mo ti gbọ́. kí ló wá rojú kòkòkò fún sí ẹ wọ àǹtí mi ìfẹ́ gbogbo ìtẹ́ ń ṣe ṣá èmi nìkan ni mo wá ń dá lọ sí Kòtónú sìn ṣó dáa á wá ṣe mí nìkan. mo ti sọ fún ẹ pé mi náà láwọn nǹkan kan tí mo fẹ́ yanjú bí tí n bá ti ń ṣe tán báyìí màá gba Tógò wá báyìí Kòtónú mi ṣó tán. ǹjọ́ o títí ìparí oṣù. kò pẹ́ jù mo yọ kò pẹ́ jù. Tania. Ẹ ká sọ. Ẹ ká sọ. Ṣé ìṣẹ́jú ẹ̀rí ẹ̀rí?
balẹ̀ bẹ́ẹ̀. ìjà wa là ń ṣètò oúnjẹ fáwọn ọmọ tó ń ṣọjọ́ bí lónìí. We wish you many happy returns. Kí ló wá fẹ́ ká ṣe fún mi? ọjà fẹ́ drop àwọn drinks kan fún wa. Ṣé gbé mọ́tò wa náà? a gbé mọ́tò wa. And prosperity. Hip hip hip. Hooray. Hip hip hip. Ẹ lè ṣí géètì fún ọbẹ̀ yẹn. A ní láti mọ orí mọ́tò tó gbé wa ọdún lè wọlé. àwọn ń kú kí ló dé ìjà ni ẹ má wò náà. ọmọ ọlọ́jọ́ ìbí ó máa gé àkàrà òyìnbó. màá wá jẹ oúnjẹ wa ó yẹ jẹ́ ká spell orúkọ yẹn o. Y-O-S. make sure pé PPRO ó sign kó tó di gbogbo ń bẹ ó ti gbọ́ àǹtí ọba dẹ̀ ti ṣe. Hello, Ọ̀gá. Hello. Can you hear me? Over. Yeah. Àwọn people yẹn ti wá o, wọ́n ti wá jí ọmọ yẹn gbé. What? Pẹ̀lú station one go 504 blue. My God. Ọ̀nà GRA ni wọ́n gbà. Okay. Ó máa tó ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin ẹṣẹ́ wà àtàláàtì ń bẹ̀. Ẹ wà àtàláàtì ń bẹ̀. Màá pè yín padà. Ṣọtí bá? That's okay. Over and out. Gbọ́dọ̀ gbìyànjú láti mú rárá bíbẹ̀ kọ́ rí akọ́lẹ̀ lọ́rùn. Bàbá ṣe ráyè mi lóde sí. Wọ́n sọ mí di àjẹ́ nínú ilé, wọ́n sọ mí di oṣó. Ọmọ wọn fẹ́ ṣe birthday, wọ́n gbé ọmọ kúrò nílé fún mi. Ọkọ mi láti sọ fún mi wípé òun fẹ́ travel, ó ń parọ́ fún mi. Èmi mọ̀ pé Ọlọ́run wà. Mo mọ̀ pé Ọlọ́run wà o. Ó dáa. Ṣé o rí tí husband rẹ̀ yòpó travel ẹ̀? Òótọ́ ni. Ó travel, wọ́n dẹ̀ mọ̀ sí. Àmọ́ tíyàwó rẹ̀ yòpó ń ṣe birthday fọ́mọ rẹ̀.
kó o ṣe mọ̀. bàbá yìí lè ń sọ̀rọ̀ báyìí ṣe rí etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o mo dẹ̀ mọ̀ pé ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. ìdájọ́ mi ò ìdájọ́ mi kí wọ́n rí àwọn ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ àbígbà tó fi náà ìjọ mi. bàbá. Holy. kí n dé. ẹ ṣe bàbá ṣe náà kọ́ lèmi náà igi tó ti ṣe bẹ́ẹ̀ dé fọmọ àwọn kan ti ẹ̀ wọlé tìbọn wọ́n gbọ́ ọmọ lọ. bàbá iná ti jó mi. kí wá àti rẹ̀. bàbá ọmọbìnrin ló ṣe mí òun ló ṣe mí torí lẹ́yìn ìgbà tẹ́ mímí àti ẹ̀mọ́ra tán ó padà wá bá mi ó lérí ó lé kà mọ́ mi kò sí nǹkan tí ò sọ fún mi. ìyàwó wà lùbà ṣé kò sí. èrè yẹn dẹ̀ ń pa mí mo dẹ̀ ń wú ẹ̀nù lé dúró ṣòro pò ti ríbi tó fẹ́ jókòó sí o ti rí ilé ọkọ àbí o ì tí ì rí ibi kankan láti jókòó sí àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí ṣòro gbogbo ọmọ tí wọ́n ń tọ̀ ẹ̀ tán ní kò jókòó sórí àga tí wọ́n náà rò pé bí o ti rí ilé ọkọ nígbà tí bá máa ṣetán pẹ̀lú gbogbo yín ẹ mọ̀ pé irun tá a fà tí ò yá òun ni wọ́n ń pè ní nọ́mù. àǹtí ẹ jọ̀ọ́ kí ni problem yín náà ṣé ti pé mo fẹ́ ọkọ yín àti pé mo lóyún fún un tí mo dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́run sọ mí láyọ̀ àtàlàáfíà wọ́n ní ọ̀rọ̀ má sọ̀kò lẹ́yìn tó wà lọ́wọ́ mi òun á sọ náà. o ti lóyún sìn ìtẹ́nìkan ò ní rí ṣòro yúnú ẹ̀ èyí ò ní kó má bí o bọ̀tí wàá sunkún láàárọ̀ wàá rẹ́rìn lọ́sàn-án ìbànújẹ́ ni fún ẹ lálẹ́ àfi tí o bá fi lé ọkọ mi sílẹ̀ fún mi torí pé ńgbà tèmi àtọkọ mi ń jìyà kò sí irú níbẹ̀ àwọn ibi tẹ́ ẹ wà kẹ́ tó kó ẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ́ ẹsẹ̀ ṣoṣooṣo ẹ wá ti rí pé gbogbo ẹ̀ dáa tán ẹ wá wú ẹ fẹ́ gàba lé mi lórí amúkábí tán níwọ̀ first lady inú ẹ wá ń dùn àbí kò sí nǹkan tó jọ. àǹtí ẹjọ́ please ṣe rí gbogbo ìtẹ́ tí sọ látàárọ̀ yẹn I reject it kì í ṣe tèmi rárá excuse me. wò ó bí kú ló lóko bí pàkúté ni ó jọ máa yá méjèèjì. kí ìwọ náà ṣe gbogbo ètò yìí. bàbá kéde máa wo ọ̀rọ̀ lásán ni mímọ́ ọkọ̀ pẹ́. ó dáa níwọ̀n bá gba husband kò ti sí nílé máa get in touch pẹ̀lú àwọn police torí kò fẹ́ kéṣù tún lálẹ́ jù báyìí lọ. ìwọ kó dẹ̀ wọlé lọ lẹ́sìn aṣọ ìbákẹ́rẹ́ Yorùbá mọ̀ kó lè wọ̀ kó láṣà kó kọjá sọ́dọ̀ parents rẹ̀. ńgbà husband yìí bá dé àmọ́ wá yọjú sí ìwọ mélòó wọlé. bàbá ẹ jẹ́ kó kúkú pa mí bàbá ẹ jẹ́ kó pa mí ẹ jẹ́ kó pa mí o bàbá ìwọ ọmọbìnrin yóò dá o ìwọ ọmọbìnrin yóò dá o. mo parọ́ ni ẹ má jẹ́ kí n lọ ìjọ ẹ. Go inside! Go inside! ẹ káàsán ẹ káàsán. ẹ káàsán. ẹ káàsán ma. ta lẹ bèrè. madam Bukola Jadade mo bèrè. Mrs. Bukola Jadade. bẹ́ẹ̀ni. ṣé kò sí. kò sí nǹkan. èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe gan ma ẹ ṣe àdúpẹ́ ma ẹ jọ ma mo fẹ́ bí èèyàn kan lọ́wọ́ yín ni ma ọjì bóyá ẹ mọ̀ ma. ọjì mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Radical nǹkan ma. mi ṣe rí mi gbọ́ orúkọ tẹ́ ń béèrè lọ́wọ́ mi gbọ́ kankan nínú orúkọ méjèèjì but ẹ mú sùúrù o ṣe rí ilé tó wà lọ́ọ̀kan èèyàn kan náà wà bẹ̀ tó ń náà ń jẹ́ Bukola dájúdájú tẹ bá débẹ̀ òun máa mọ ìkànnù Radical àbọ̀jì ẹ ṣe lò. ẹ padà ma
ẹni ẹ̀ mọ́ rádíkà tàbí ọ̀jẹ̀ rárá. ìlú tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ní sòrò ẹ kì í sáré pe ẹnìkan jáde mọ́. ọ́fíìsà. Yes sir. ẹ mú ìgbà yẹn wá tẹ máa bọ̀. ẹ má bínú máa. Madam ọjí ẹni tó mú wa bá wọn làwọn ọmọ ẹ rí. ó ṣe máa sọ bẹ́ẹ̀ wá tí ò ní lè ṣe ń gọ́ọ̀mù ojú. ó mọ mi rí ọ́fíìsà ẹ̀jọ̀ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ kan fún un. àwọn boys àtàwọn girls ògbọ́n ti lọ èmi nìkan ló kù ilẹ̀ ti ṣàlàyé so ẹ jẹ́ ká cooperate madam ṣó yẹ yín. ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe ń wò yẹn orí ẹ̀ ti dàrú pátápátá kò dẹ̀ mọ nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀ mo ní mi ò mọ̀yàn rí ó wá sọ wípé mọ́mọ́ ọ̀ká ti fọ́ ṣé èmi jọ tọ́ọ̀gì ni àbí mo jọ dáràn èwo ni mo jọ náà méjì ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ wò dúró èmi bí ṣe dúró síwájú yín bólèmí àti irú eléyìí ti fẹ́ mọ́ra wa tó á ní àtàtà fara àwọn boys ti lọ láti bó sí bólèmí àti ti mọ́ra wa rí. òótọ́ lọ̀rọ̀ yín kò rí àwọn èèyàn nígboro kó tó jẹ́ ọ̀dọ́ yín ló mú wa wá àbí. sọfíìsà ẹ̀jọ̀ rẹ́dí bá mi ṣí akọ̀wé kí n sáré display fún ẹ̀jọ̀ sorry. ó wọ́n dà fọ́njọ́ ewu láriwo. ẹ jọ mà ẹ má bínú àbí. ẹ máa tẹ̀lé wa dé àgọ́ wa báyìí. ok mo ti gbọ́ but ẹ jẹ́ kí n kàn dágbére fáwọn èèyàn mi lọ. ẹ padà bẹ́ẹ̀ lọ ẹ tẹ̀lé wọ́n jẹ́ nípa lọ. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan mo ní kí ẹ tún àláwọ̀ mi kí n wọlé kí n gbé báàgì mi àbí kí n dágbére fáwọn ará ilé mi kí ni nǹkan mi ò ṣàyè pé mo ti mọ̀ pé ń bọ̀ mi báyìí tẹ́lẹ̀ ṣé màá kàn máa tẹ̀lé yín lọ báyìí ni akíníṣẹ́ yẹn ọlọ́pàá ìlú ìtẹ́ kì í mọṣẹ́ yín iṣẹ́ náà mọ́ mi ò mọ̀yàn rí mo lè ẹni kí n tẹ̀lé yín mo tún àgbì pé máa tẹ̀lé yín ẹ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí harass mi nínú ilé mi. ẹ má bínú mà. ọ́fíìsà. níwọ̀n ìgbà tí ọ̀daràn tí a fi ẹ̀sùn kàn yìí kọ̀ jálẹ̀ láti sọ ohunkóhun ilé ẹjọ́ yìí ò sì ní ààyè láti lè pé ká máa fi àkókò ṣòfò rárá bó tilẹ̀ jẹ́ wípé ìwádìí kò fi hàn kò sì múlẹ̀ dáadáa wípé gbogbo àwọn àjálù tó ti ṣẹlẹ̀ pé à ń gbọ́mọ káàkiri yìí ìwádìí ò fi múlẹ̀ dáadáa pòun ló ṣe é síbẹ̀síbẹ̀ èyí ni ìdájọ́ mi ìwọ Bùkọ́lá Ìjàdùadé mo fẹ́ kí o lọ fi ẹ̀wọ̀n ọdún 7 gbára pẹ̀lú iṣẹ́ àṣekára I rise. wọ́n yọ kí ló ṣe. mo yọ dìde kí ló ṣe tó ń sunkún látọjú ẹkún èmi ò sunkún o níwọ̀n tó ń sunkún bí ìgbà tó jẹ́ wípé nǹkan kan ń bàyàn nínú jẹ́ ó sun ẹkún yẹn báyìí ó sún síta ni látọjú oorun kí ló dé. ajẹ́pàlà ni o. àlá ni mo àlá o. àlá ni mo lá o. ṣé ní inú àlá yẹn ṣe ni mo rí àǹtí Bùkọ́lá nínú wàhálà ìdààmú tó ń bàyàn nínú jẹ́. mo yọ ṣé o gbàgbé pé lálẹ́ àná kó tó sùn a sọ̀rọ̀ Bùkọ́lá yìí o sórí ọ̀rọ̀ téèyàn bá sọ lálẹ́ kó tó fẹ̀gbẹ́ lélẹ̀ ó máa wà lọ́kàn àyà ẹ̀ ní òun ló fi lálàá mọ́jú torí pa sọ̀rọ̀ ẹ̀ lánàá ni àyà mi dẹ̀ ti já bó ṣe kéyìn o. ẹ wò àǹtí èmi lọ sẹ́kọ̀ọ́ láàárọ̀ ọ̀la ọkàn mi ò gbà mọ́ ẹ̀yin ẹ̀ wò
oṣù kejì tí mo ti wà lọ́dọ̀ yìí ní Kútọ̀nù nìyí ìparí oṣù tó kọjá yìí ni wọ́n sọ fún mi pé àmọ́ wá bà mí bí mi ì rí mu wọ́n dẹ̀ pé aago wọn ò lọ. Ó pe aago Bùkọ́lá kò wọlé kò lè wọlé nígbà tó jẹ́ pé Tógò ló wà ìwọ mọ̀ pé aago ti Nàìjà kò lè ṣiṣẹ́ pẹ̀lú ti Tógò ni kò ní wọlé ṣó wá rí Bùkọ́lá tí wọ́n ń wò yẹn ó ti mọ gbogbo àwa rárá o tó bá sọ fún yín pé òun fẹ́ lọ òun á lo oṣù kan ẹ máa retí Bùkọ́lá lóṣù 6 ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín oṣù 6 tó bá lè ti dé àlàáfíà ni kò sí nǹkan kan ó ti má wà lára. ẹ jẹ́ ń lo ìkùnà ẹ jẹ́ ń lọ kí wọ́n fojú mi rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. tó bá dẹ́kun tó bá ń kọ́ ẹ wò tí bá dẹ́kun tí kò bá sí nǹkan kan ẹsẹ̀kẹsẹ̀ máa padà wá. Bùkọ́lá tẹ́ tó bá dágbére fún àwọn ẹbí wípé òun lọ ọ̀sẹ̀ kan ọdún kan ó lè má wálé tó bá dẹ́kun tó bá kí ló fẹ́ ṣe ó lè má bà á ó ti mọ́ gbogbo wa lára ìwọ ló dájòjì lára ẹ̀ bó bá tún ti dé káàbọ̀ ni bó bá tún ti lọ ó dàbọ̀ ni. Kò ní èmi mọ̀ pé mo nígbàgbọ́ pé kò sí nǹkan kan fẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ kó sùn. máa lọ ní ìdájí. O fẹ́ lọ náà ni. Àṣẹ bílẹ̀ àti ẹ̀yìn mọ́nà àmì èmi mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe Bùkọ́lá torí alọ́kọ̀ àkókò ládéhùn ni àdéhùn ọlọ́run fi ràn. Àǹtí Bùkọ́lá kí ló dé kílẹ̀ wá dé di eléyìí ọjọ́ òní ti gbọ́mọ torí ọ̀nà ẹ̀ka mi lọ́rùn ọjọ́ òní ti gbọ́mọ irú owó wò lè wá ẹ̀rọ gẹ́gẹ́ wá sí ìdọ̀tí rẹ̀ mi káàkiri ẹ̀jẹ̀ disgrace mi ẹ̀dọ́dú tì mí ládùúgbò gbogbo ìyá tí mo jẹ́ ẹ̀jẹ̀ àti Bùkọ́lá tẹ̀lé ọkọ̀ tó ń ṣe mí o. Ó yọ wọ́n ní mò ń fi ìdọ̀tí rẹ̀ lára káàkiri ìgboro àbí ìyá ẹni mò ń jẹ́ ibi tí mo wà mo yọ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi tó sọ mí di gbọ́mọgbọ́mọ tí mo dé ẹlẹ́wọ̀n lé nítorí tí ẹ ní àwọn ọmọ tó wà pé mo jí gbé àwọn ọmọ Babalọ́lá ni bẹ́ẹ̀ ni orí ti ẹ̀dẹ̀ mo rí jẹ́ mo ti pẹ́ àti mo kàn láti kó bá mi o àti mo kàn lómi ní ẹ bá ń gbọ́ mọ́ mi ní ẹ bá ń gbèjà mi báyìí mo dárò gbogbo fẹ́rì sí o. ìgbà tí mo rí tó ń dààmú kiri ó ń sáré ti Nàìjíríà lọ sí Kútọ̀nù ó ronú òsùnkù Babalọ́lá rẹ̀ kiri ó ní mo ṣe sọ wípé ó ti pa àwọn náà lẹ́kún ká pa àwọn náà lẹ́kún kọjá àmà rẹ̀ gbogbo wa lẹ́kún nǹkan tí mo ṣe nìyẹn o jọ́ kìíní àná mo ti sọ fún ẹ mo ní dàdé ẹ ò lè jà àmọ́ ó ní ẹ̀gbọ́n tó bójú àbí mi sọ bẹ́ẹ̀. bí ilé ayé ṣe rí gẹ́lẹ́ òun lórí yẹn ayé òpè méjì báyé ṣe rí nìyẹn gbogbo nǹkan tí Babalọ́lá wá ṣe fún ẹ pátápátá mo yọ kí ni nǹkan tí ó wà lọ́kàn tí ẹ gan pé a lè ṣe. kí ni mo fẹ́ ṣe fún èmi kúkú ti pinnu mo ti ti ro gbẹ síwájú mo ti rò sẹ́yìn máa kó fà sí kóòtù Ọlọ́run. kóòtù kí ló dé kóòtù Ọlọ́run. ìwọ ògbọ́n tó máa ń sọ pé mò ń bọ̀ wọ Ọlọ́run kò ń yá lógún ọdún kóòtù Ọlọ́run lọ́nà láéláé àfàsí kóòtù Ọlọ́run. ẹ̀yin mọ̀ pé ẹni tí ò tó kọ̀yà tó bá lọ ń kọ̀yà àjẹkù ìyà ló máa jẹ. Mọ́yọ̀ tẹ́lì yẹn bá dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn Babalọ́lá ti dà ẹ́ lóògùn nù jẹ́ ká fọ́ yìí ẹ̀. ẹ wò kí ni gbogbo mo fẹ́ gbé gbà kí mo fẹ́ ṣe fún un. dàdé ẹ̀ ò lè jà ní o ó ní ẹ̀gbọ́n tó bójú. now wá fi ara balẹ̀ kó gbọ́ mi dáadáa tó bá mọ̀ wípé ò fẹ́ ya Afibiṣó lóore tó bá mọ̀ wípé ò fẹ́ ya Afibiṣó lóore níbi tí mo bá iṣẹ́ dé gan-an ni kò ti bẹ̀rẹ̀ ṣé o bá àbọ̀ gbọ́ tó bá mọ̀ pé ò fẹ́ ya Afibiṣó lóore níbi tí mo bá iṣẹ́ dé ni kò ti bẹ̀rẹ̀ o yá mi pẹ́ tó mi wá.
ṣe ẹ̀sà bàbá yìí ni wọ́n ti wà nígbà tí kọ́ńdẹ̀ ní ẹ̀yìn làwọn fẹ́ rí. ẹ káàárọ̀ sà ẹ fẹ́ rí mi ǹjẹ́ mi máa lè dúró bá yín sọ̀rọ̀ báyìí because àwọn èèyàn dóde mi lọ́fíìsì wọ́n yà ẹ padà wá rí mi ni ẹ jẹ́ ká fi sọ́jọ́ mi torí àkókò ti lọ àbọ̀ ìṣẹ́ nìyẹn. Masha ẹ sì lè rí wọn torí pé wọ́n ti wà nígbà tí pẹ́ sà. ok sà kí nìkan tí ẹ fẹ́ rí mi fún pàtó gangan. n kò fẹ́ gbà yín nímọ̀ràn ni lórí ọ̀rọ̀ òṣèlú wa yìí náà ni. ok ẹ fẹ́ gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ bá ṣe ń ṣèlú ọ̀rọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká sáré sọ ẹja wọlé ká sọ. kò ní káwọn rárá a kò lè yẹ̀bá sọ̀rọ̀ yẹn ká lè lọ sọ. ok ká kàn ra bọ́sẹ̀gbẹ̀ kan ká sọ àbí. ok. ẹ jọ sà ẹ bá mi ṣe gbogbo àlàyé tẹ bá fẹ́ ṣe fún mi tó mi ti pẹ́ ẹ tẹ̀sẹ̀ bá mi ṣe. mami kẹ̀bí. ìbọn kẹ. ẹ mo yọ mo gbé. Babalọ́lá ẹdìyẹ ẹ ti dà mí lóògùn àsìkò ti tó fún mi láti fọ́ ọ lẹ́yìn. Asa! Drop the gun! Drop the gun! Ọ̀gá! 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 Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ, Olúwa mi. Yes. Objection, my lord. Objection sustained. Ẹ ṣé púpọ̀ Olúwa mi. Èmi kò fẹ́ kí ilé ẹjọ́ ìlú ọ̀nà nílẹ̀ ká máa wọ igbó. Ó yà mí lẹ́nu wípé agbẹjọ́rò kejì mi lè máa sọ̀rọ̀ bí ó ṣe ń sọ̀rọ̀ láti fẹ́ máa yí ọ̀rọ̀ náà sí attempt murder. Nígbà tí ó fi hàn gédé pé ọ̀daràn yìí gbogbo ọ̀nà pátá ló gbà láti gbẹ̀mí oníbàárà mi níbi tí ó gbé lédé ojú ọta tí ó wà lọ́la oníbàárà mi àìmọye ni Olúwa mi ǹbáwọ̀ yìí kí ẹ gbà mí láyè láti pe ẹlẹ́rìí kan kó lè jáde wá sí ilé ẹjọ́ yìí láti wá fi ìdí òtítọ́ múlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Carry on. Ẹ ṣé púpọ̀ Olúwa mi. Honorable Babalọ́lá. Honorable Babalọ́lá. Ẹ máa bọ̀ sínú àbẹ̀jẹ́. Ẹ ṣé Olúwa mi. Babalọ́lá. Ìyẹn ni wípé òkú. Ó máa ṣe o. Báwo ni kò bá ṣe dùn tó? Kó jẹ́ pé ọ̀run lè ní àti ẹni lọ́dún tó wá sílé dùbà. Ọjà! Ṣé bóun ló wà nínú àpótí? Kí ló dé tó pàǹsìn? Kí ló tiẹ̀ máa ń ṣe ẹ̀yin ará bí ìpàpà? Ní iwájú ilé ẹjọ́ ló ti ń sọ irú èdè báyìí. Tó o bá gbẹ́nu ẹ dákẹ́ ń bẹ̀ yẹn, màá jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ẹ má bínú Olúwa mi. Ó ní ibi tí mi àti Babalọ́lá jọ kí fáwa dé. My dear kò bọ́ sí. Kò bọ́ sí kẹ̀. Kí ló dé? Ìgbà tí mo débẹ̀ wọ́n ní àwọn alágbára wọ́n ti wá lo ipò wọn àwọn èèyàn tiwọn ni wọ́n gbà síṣẹ́ máa yẹn kan tiẹ̀
bá mi sọ̀rọ̀ díẹ̀ mo ní kí n tún máa check ṣá ní kí n máa check ṣe ni mo ronú wọnú ilé yìí tí mo dé náà kò tí ì pẹ́. irú olúwo láti gbé ìkan olúwa fi gbogbo iyebíye á fi kàwé tán á kàwé at the end of the day kò síṣẹ́ kò sí nǹkan kan ó máa sú mi o. ilé ayé ti sú mi ilé ayé ti sú mo ronú dénú ilé yìí ni. báwo dẹ̀ ni ọ̀rọ̀ àwọn arábí hòtẹ́ẹ̀lì àbí nǹkan. hòtẹ́ẹ̀lì tí mo wá ṣe lọ tẹ́lẹ̀ ṣé tẹ́lẹ̀ ńgbà tí mo wá ṣe lọ sọ́dọ̀ àwọn yẹn ìparí oṣù yìí ni wọ́n ní kí n yọjú sáwọn nǹkan tí ẹ mọ nǹkan tí mo tún máa bá lọ́dọ̀ àwọn yẹn sí. lágbọ̀rọ̀ náà ìsì ayọ̀ la máa gbọ́. àmì ọ̀ṣẹ́. Ọlọ́run kú rí wa tán pátápátá àdé kankan bò fún a kú gbàdúrà wa báwo dẹ̀ ló ń jẹ òṣè ti jẹun. ẹnu mi ò máa rán anything kódà mi ti wà nínú ìwọ́nú lé yẹn ọkọ̀ jókòó sí living room bẹ́ẹ̀ ni ẹnu mi ò rán nǹkan kan. ebi ò lágbà ṣe jù lọ. bẹ́ẹ̀ni ẹ káàárọ̀ sàn. ẹ̀yin kọ́ ni ẹ wá lọ́jọ́ yẹn tí wọ́n interview tí wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ pàmà ló wà lẹ̀ tẹ́ sọ pé ẹ ò lè ṣiṣẹ́ yẹn. Actually ibi mo tiẹ̀ ṣe sọ́kọ́ ni wọ́n present ẹ̀ nígbà tí wọ́n ní bàmà ni ó wà nílẹ̀ tí bàmà lè ṣe wọ́n á ṣàlàyé fún wọn pé qualification tí mi ti ju kí wọ́n máa ṣe bàmà lọ ibi tí wọ́n bá lè bá mi wo nǹkan tó wọ̀ tì mí nǹkan tó bí mo ṣe sọ nìyẹn lọ́jọ́ yẹn. Actually bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ni wọ́n ṣe jíṣẹ́ fún mi lọ́jọ́ yẹn but kò tí ì sí nǹkan kan mi lẹ̀ ju eléyìí tó sọ fún ìgbà yẹn náà lọ. èmi gan tiẹ̀ ti tún kinní yẹn rò mo ti tún rò mo ní bóyá tí kúkú ṣe bá máa yẹn gangan bóyá later ẹ̀dẹ̀ lè consider mi pé kẹ́ fún mi níṣẹ́ mi bí nǹkan bá dẹ̀ ṣe ń lọ sí. anyway it's a pity àná alánà yìí la ṣe gbàyàn sí báyìí gangan la ṣe gba báàmà tuntun síbẹ̀ so mo sọ́ọ̀rì gangan kò sí nǹkan kan lẹ̀ for now ṣe gbọ́. àná alánà yìí bá ti pẹ́ ṣe eré lọ́jọ́ yẹn ni bá mọ kí la lè ṣe sí. Babalọlá. ọkọ làwọn ọmọ wa. olóòtú sí báyìí ni. ẹ̀ẹ́dọ̀ àtẹnudọ́ ọ̀rọ̀ tí wọ́n ní ọ̀sán lè sọ. ṣe lọ́ọ̀tì síbí ni ní ọlọ́ọ̀tì síbí ọ̀rọ̀ kan ló kàn ṣe bí ọ̀rọ̀ tí mo wá bá wọn sọ torí mo fẹ́ ní kí n dọ́gbọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú wọn ìyẹn ni mo torí ẹ̀ wá. dúdú Babalọlá òun wáṣẹ́. Something of that. òun wá iṣẹ́. mo ń wá iṣẹ́ tẹ́lẹ̀ náà mo ti kọ́kọ́ wá nígbà kan iṣẹ́ tó fi lọ̀ mí mo ní mi lè ṣe. Charlie sùn ẹ fún mi ní kìnnìún fún mi ní kìnnìún. ó yẹ jẹ́ sí ara mi. ṣe ìwọ náà ti síbí ni. ọ̀sẹ̀ kẹta tí mo ti wò lórí láti Amẹ́ríkà bí bàmú wa. irọ́ ni. jáde àná fún mi. kí ló ń ṣe bí bàmú náà ti ansẹ̀tì tí ọ̀kan bá kó fún mi rè. olùwò fẹ́ kóun fẹ́ bá mi sọ̀rọ̀ kóun má ráyè bá mi sọ̀rọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi tó ní ansẹ̀tì tèmi ló dá mi ní ọlọ́run tí ṣe ní pé kò tiẹ̀ ṣe gbọ́ mi ò ní ansẹ̀tì mo ní mi ní ló bá wọnú ẹrù ẹ̀ ló bá fún mi lélẹ̀ ó lè fún mi lówó 15,000 naira tó wà lọ́wọ́ mi yìí kó dà máa ṣe ni pé wà á mọ bó ṣe máa san owó bàbá onílé nínú ẹ̀ kó wọn fún wọn any necessary things tá a bá dẹ̀ mọ̀ pé a tún fẹ́ fowó ṣe kó gbìyànjú kó fi ṣe kò ní lè pọ̀ orí mi kó tó náwó kò jù bẹ́ẹ̀ lọ. Babalọlá nǹkan tí mi ń rò ní wípé ọ̀rẹ́ ẹ tó ṣerú nǹkan báyìí fún ẹ onílùú òyìnbó ló ń gbé. of course ọ̀hún ló wà.
nígbà tó jẹ́ pé ẹjọ́ ṣe kékeré ni á easy fún láti máa ṣe lóde ẹ tó tẹ̀lé kúrú nǹkan báyìí fún kò sí nǹkan tí mo bá sọ tí ò lè gbọ́. ìwọ ṣe lọ bá kò sọ fún wípé kókó ẹ bọ́ ṣe ń pẹja kó yé fún ẹlẹ́ja jẹ. nǹkan tí mi rò ní wípé láìpẹ́ láì jìnnà á padà lọ síbi tó ṣe ń bọ̀ ìjẹ́ tó lè bá wa padà ǹjẹ́ àlè padà sí sáàrọ̀ wa nígbà tó kò bá sí owó mọ́ kò síbi tá ti máa gbowó àwọn bọ́lá jẹ́ iṣẹ́ ló fẹ́ bẹ̀rẹ̀ wá ní kó bẹ̀ wá kó tó lọ tó bá lè jẹ́ owó ló fẹ́ fún ẹ kó fi bẹ̀rẹ̀ okòwò ní kókó fún ẹ tó bá lè jẹ́ lóyìnbó bíi tiẹ̀ náà ló fẹ́ mú ẹ lọ èmi ò ní o máa lọ kíbi wọn lọ kọ tí wọn bá tẹ̀ ṣáájú mi lọ bó jẹ́ lẹ́nu àlọ́ máa gbábẹ́ àbábọ́ àbí kó lọ máa fọ àwọn arúgbó kó lọ máa wẹ̀ wọ́n kó lọ máa ṣe wọ́n ṣàmásẹ́ ìdówó sílé nǹkan á dọ́gba. ọ̀dà tí n bá get it right nǹkan tó ń sọ ni pé kó kọ́ mi bí wọ́n ṣe ń pẹja kó má fún mi kó má fún mi lẹ́jà jẹ. ká má bàa padà sẹ́sẹ́ àárọ̀ wa tó bá lọ tán. ká má bàa padà sẹ́sẹ́ àárọ̀ tó ń bá padà sí ìlú òyìnbó ṣùgbọ́n pé mi ò ródé gbogbo bí tó bá dé wọ́n ti wà nínú ọ̀rọ̀ yìí á dẹ́ padà lọ́ba ọlọ́run máa tètè lọ tó bó ṣe rí èmi ó tún máa rí ọ̀rẹ́ wa mi kó tó ṣe. káwọn ti ti yà sọ ti wà. Dáadáa, ó yà lọ gbé ọkọ̀ orí nínú òsì wa. Má ṣe lọ́nu, èmi ṣe wá òkè, mi ò jẹ́ ẹ̀tì. Má lọ sọ̀rọ̀ báyìí, lọ́gbẹ́ ọkọ̀ síwájú rẹ̀. Ọkùnrin kò ní ìdìsẹ́. Ṣé màá máa jẹun ọmọ òun lómi nísìn? Mo wá òkè, inú mi ṣe kù, àmọ́ tí máa wá nídìí ẹ̀ máa jẹ́ kẹ́ gbọ́. Ọ̀kànlá kì í ṣe pé inú mi kún un in fact ebi ń pa mí àmọ́ kó gbé oúnjẹ tó ju eléyìí lọ síwájú mi ẹnu mi ò lè ràn. ọ̀rẹ́ ó ṣe ṣe oore kan fún mi kó gbìyànjú kó kọ́ mi bí wọ́n ti ṣe ń pẹja kó má kàn máa fún mi lẹ́jà jẹ́ ṣáà. ọ̀rẹ́ òye mi. ó fún mi lówó lónìí ọ̀rọ̀ ti fún mi lọ́la ó ń gbé mi káàkiri mo ń bá ẹ jẹun ìyẹn ò lè tán ìṣẹ́ mi ṣe ló bá gbìyànjú Ọ̀kànlá kó kọ́ mi bí wọ́n ti ṣe ń pa ẹja má já ẹja lé mi lọ́wọ́ má fún mi lẹ́jà jẹ tó bá fún mi lẹ́jà jẹ ó ṣeé ṣe kí n tètè jẹ tán àmọ́ tó bá kọ́ mi bí wọ́n ti ṣe ń pẹja tí má tiẹ̀ jẹ tán màá tún mú mi torí wọ́n ti kọ́ mi bí wọ́n ti ṣe ń pa màá tún pa. Babalá tẹ́lẹ̀ bá yé mi òun sọ pé kí n kọ́ ẹ mọ́ṣẹ́ lẹ́kọ̀ọ́. just exactly wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi mo believe pé ìyẹn ló máa lè solve problem mi. tí ẹ wá ní yóò fà á tí òfin lè jẹun. mi jẹ́ anything. tábìlì yẹn ni kò sí wàhálà mẹ́. ṣó. mo fi ń dájú kò sí wàhálà mẹ́. ọ̀rọ̀ tá a máa jókòó èmi àti tá a máa sọ nítubí nùbí kò sí wàhálà. kò sí wàhálà kò sí wàhálà. ìbí ni sáà tó sọ. Yes, Ọ̀kànlá. Bóyá mo ti gbọ́. Mo ti gbọ́. Àìrọ́ mi bínú. Ó dáa ọ̀ ok. Màá jẹ́ ti bẹ̀. O ṣe. Àbíyá yìí. My dear. Down. Ọ̀kànlá máa dọ̀wọ̀ rẹ̀ tún lè wá sí mọ́. Kí ló dé? Bí mo ṣe ń wo yẹn ó ní movement òun pé ó change ó ní kí n bá bá òun lọ́dọ̀ bàbá kan ní ìsàlẹ̀ àfà
bàbá gbogbo lòdì wọn ní lóde ní kò sí nǹkan pé gbogbo ọ̀rọ̀ tó ń fẹ́ bá mi sọ ń bí pé ká kúkú wá fẹ́ kan yanjú ẹ̀ níbẹ̀ pé ibẹ̀ ní ìjì tún gbé òun gbà ń sìn èèyàn dẹ̀mọ́ tó fi ń bírú wọn nú so máa rọ̀ṣù láti lọ bá ń sìn. wá mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ sì jẹ́ àjọ lórí. kí ló dé. inú ṣàmúra yín pé ẹ máa ń tijú ọ̀rọ̀ tẹ bá débẹ̀ bẹ́ẹ̀ bá ṣe jọ ń sọ tẹjọ́ mára yín fà téèyàn bá ti ń jù bẹ́ẹ̀ ẹni má bá yín gbé. so necessary ṣá àbí wẹ́ tó bá jẹ́ nǹkan tó sọ sí ẹ lọ́kàn nìyẹn jẹ́ ká jọ débẹ̀. ẹ̀jẹ̀ dẹ̀ sáré gbé báyìí. kí nǹkan lè dáná ní jẹ́ lọ ó kú mọ́ ẹ̀ bá lọ ká sáré rọ̀ṣù lọ́kàn. ẹ kú kálẹ̀ o ní dáadáa ni ẹnlẹ́ o ẹnlẹ́. àlẹ́ jókòó yìí ẹ̀yìn ẹni mú wa ń bọ̀ mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tó bá dẹ̀ ti sọ̀rọ̀ tán ń bá a báyìí ẹnlẹ́ ẹ kú kálẹ̀. àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì ni mo ti rí dáadáa ṣé o ti bọ̀ o ti wò dáadáa. ẹ wò kí tó máa bọ̀rọ̀ lọ ṣé rí ìyá ọkùnrin òun lò rẹ́ mi òun lájọ sọ̀rọ̀ tàìjọ pa tàìjọ kún ìdí ló fi wá mú ìyàwó ẹ̀ lẹ́yìn yẹn ni ò yé mi torí òbí tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀yẹ ìyàwó ẹ̀ yẹn ni ò yé mi. ṣé èyí ọkùnrin ẹ̀ tán ló bẹ́ẹ̀ lábẹ́. ó ń mú wọn lájọ sọ̀rọ̀. ẹnìgbà èèyàn ń ṣiṣẹ́ kọ̀ọ̀kan ní ẹ lórí o ti wò ó bó bá ń gbé ọjà yẹn ń ta ẹ̀ lé lórí bó bá wà ló bá sí àbáyé àbí kó bá gbélé lórí láti bí báyìí ló ń gbé kó gbé lọ́ta ẹ lè dùn títí o abáṣẹ jẹ o. wọ́n á mú orílẹ̀ kò rọmọ rárá ọ̀nà rẹ̀ dí o ṣé o wá rí iye obìnrin yẹn bẹ́ẹ̀ yóò bá kó ọjà sínú bá sí à kẹ́ má bí wọn kọ ẹ sì bó ń lọ. wọn ní yẹn lọ́wọ́. ọ kì í tẹ́rù wèrè ṣó wá rí o bó bá lè bá sọ bó bá lè ṣe kó gbà ẹni ìnáwó kọ̀ọ̀kan o ìnáwó kò sí láàyè o ju wípé kó sáwà kábà ti ń bọ orí rẹ̀ ọ̀rí ikọ̀ kí ikọ̀ bá dá. ṣáyé bàbá wọn gbọ́ nǹkan tẹ́ sọ láì lóye mi àmọ́ kò sí ohun tí mi lè sọ sí torí èmi àti ọkọ ẹ̀ láìjọ sọ̀rọ̀ láìjọ pa láìjọ kún ní ìtẹ́wá sọ kalẹ̀ ń sìn jẹ́ kí èmi rí ọkọ káìjọ fi kún lókun kó lọ bá yàwó ẹ̀ kó ṣàlàyé ọ̀rọ̀ fún mo tó bá jọ àfihàn kò sí tó bá yẹ kémi gbọ́ òun náà gbọ́ ẹ̀ náà wọ̀. má sọ bó bá ti ń lọ gbogbo bí kíbi ò bá ń lọ ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ìfún ọ̀nà akọ ló bẹ̀rẹ̀ sí i. so iṣẹ́ tó ń ṣe. Babalọlá ọ̀rẹ́ mi. Sórí nǹkan tí o mọ̀ wá jẹ́ kó mọ̀ lẹ́nu owó tó ń rí yẹn kì í gba ibi tó rọ̀ ibi tó le gidi lówó ń bà wá. ìbọn ọlọ́kùnrin fẹ́ mọ bí ṣe ń pẹja tí mò ń jẹja tí mò ń ṣoríṣiríṣi òun ló ti mọ̀ yẹn ọ̀nà tèmi ń gbà owó tí mo fi ń gbádùn tí mò ń ṣọmọkùn tí mò ń ṣe yàrá tí mò ń ṣe yólò òun ló ti rí yẹn. irú iṣẹ́ yẹn ni. bẹ́ẹ̀ wọ́n ti wá sọ fún wa sí wípé ìwọ òun iṣẹ́ yẹn kádà rẹ̀ ọ̀hún àmọ́ ìyàwó ẹ̀ tó bá lè bá sọ̀rọ̀ tó gbọ́ láti bá ìṣiṣẹ́ yẹn kó kàn jẹun bí báyìí kó lọ bí sí Amẹ́ríkà lẹ́ẹ̀mejì péré lọ ní àná. ókè ńgbà tó jẹ́ pé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn wọ́n dẹ̀ ti sọ pé èmi ò lè ṣe. ìwọ ò lè ṣe àmọ́ ìyàwó ẹ̀ tó ń wò yẹn máṣíìnì owó ẹ̀ òun nìyẹn. màá gbìyànjú gbogbo ọ̀nà láti fi bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé tó bá ṣe aṣọ ìṣẹ́ ìyà tó wà lára wa á bọ́ dànù ẹ má bá sọ̀rọ̀ má convince bó ṣe máa ṣe àmọ́ ṣé kò sí ewu. ewu báwo kódà ṣé wọ́n sọ pé ìwọ lè ṣe gbà tó mọ̀ pé o lè ṣe fún un. which means pé èmi léwu ń bẹ wọ́n dẹ̀ tí mo tèmi kúrò nínú tó ń bá ṣe ọ̀nà mi. yours truly. èmi ìyàwó ẹ̀
kí n tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ máa lọ lóyìn. Kí ló dé? Kí ni wọ́n fẹ́ máa jókòó ṣe ń lé? My dear, kò sí nǹkan tó bad kó tẹ̀lé lọ. Wọ́n ti fẹ́ jókòó ṣe ń lé ló fẹ́ mọ̀. Bá ṣe wà nínú iṣẹ́ yìí kò tẹ́ mi lọ́rùn. Ó yẹ ká bẹ́gbẹ́ pé. Thank you.